kò sọ fún wọn pé ó yẹ ẹ máa lọ mo wà pẹ̀lú yín pé àwọn ti ṣe tán. Ẹ ṣeun jàre bàbá mi Lateef. Pé àwọn ti ṣe tán láti jáde síta but àwọn ọ̀rẹ́ ẹni tó máa sọ fún wọn pé ó yẹ tẹ̀síwájú. Òkè àwa fúnra tó bá jẹ́ pàwá tá a wà ní òkè òkun yìí náà ni ẹ jẹ́ kí gbogbo wa ká forí korí ká wo ohun tá a lè ṣe láti fi ran àwọn ọmọ yìí lọ́wọ́. Títí kan àárọ̀ yìí mo ṣì ń gba call mo ṣì ń gba voice record lóríṣiríṣi pé Lady B kí ni nǹkan tá à ń ṣe kí ni nǹkan tó kàn báyìí níbo la sọ̀rọ̀ sí. Ẹ̀yin èèyàn wa nílé ẹjọ́ àwọn ọmọ yìí nílò ìrànlọ́wọ́ wa. Wọ́n nílò ìrànlọ́wọ́ wa. Wọ́n fẹ́ jáde ni o wọ́n fẹ́ ṣe gbá ni o wọ́n ní ìdí owó. Kódà ó kàkan lára títí ó ní Lady B àwa ò lówó lọ́wọ́ àmẹ́ a ní ẹ̀jẹ̀ lọ́rùn a dẹ̀ ní eegun lápá. Ẹ ṣeun bàbá mi Gani Alágbàlá ẹ káàbọ̀. Ó la ní ẹ̀jẹ̀ lọ́rùn a dẹ̀ ní eegun lápá a lè jáde síta. Ó ní tí ní pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá jẹ́ ọmọ Oòduà tá a wà ní òkè òkun ẹ jẹ́ kí gbogbo wa ká parapọ̀ ká mọ bá a ṣe máa ràn wọ́n lọ́wọ́. Àwọn ọmọ yìí ti ṣe tán láti jáde ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Ẹ má jẹ́ ká máa sọ wípé àwọn ò fẹ́ jáde ọ̀lẹ ni wọ́n ti ṣe tán. Wọ́n ti ṣe tán láti jáde. Ọwọ́ títí wa ló kù sí. Wọ́n ní kò ń ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn sọ sí atẹ́gùn ní mi ò bá play àwọn voice record yẹn fún wa ká gbọ́. Wọ́n ti ṣe tán. Ọwọ́ títí wa ló kù sí. Ọwọ́ wa ló kù sí. Cause àwọn ọmọ yẹn ní nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa tí wọ́n jáde tí àwọn ògbọ́n kankan lórí ìdáàbòbò ṣó wá dá kí wọ́n wá máa pa wọ́n mọ́lé ni pé kò ń ṣe nǹkan tó dáa. Àwọn ti ṣe tán gbogbo ọ̀nà táwọn bá fẹ́ gbé gbà ìrànlọ́wọ́ wa làwọn nílò. Báwo la ṣe wá fẹ́ ràn wọ́n lọ́wọ́? Báwo la ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́? Kéèyàn tó lè níyà òun ti ṣe tán láti jáde. Ẹ̀yin náà rí wípé àwọn ọmọ yẹn wọ́n ti rò pin àwọn náà ti rí wípé no wípé Nàìjíríà ò gbé àwọn ọmọ ilẹ̀ Oòduà òun ló lè ṣe. For those in US, kindly send your order to WhatsApp number. Ìyàwó mi ẹ kú iṣẹ́ o mò ń rọ́wọ́ yín. Pé àwọn ló lè ṣe ẹjọ́ bóyá bá a ṣe máa dáàbò bò wọ́n àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àti ẹ̀ need láti ta aṣọ fún wọn ní ilẹ̀ Oòduà. Àwa tá a wà lókè òkun lóòótọ́ àmọ́ ìpọ́pọ̀lọpọ̀ wa náà wọ́n ń gbìyànjú ni. What do we do for them? Bàbá mi ọ̀rọ̀ lórí owó ni o. Ọ̀rọ̀ lórí owó ni. Ó ní ẹnu òfìfo kì í dúnyán ẹnu òfìfo ń dún yànmùyànmù. Bẹ́ẹ̀ ni we can't waste our people without security. Bẹ́ẹ̀ ni ìyàwó mi. Àwa náà mọ̀ ìdí nìyẹn tá ṣe ní àwa náà la ní láti ràn wọ́n lọ́wọ́. Pé àwa la ní láti ràn wọ́n lọ́wọ́. Àwọn ọmọ yìí ti ṣe tán ó dẹ̀ ń ká wọn lára. Inú ń bí wọn. Inú ń bí wọn débi pé wọ́n ní tó bá tiẹ̀ ṣe wọ́n láwọn lè máa wọ ìpè nǹkan tó yẹ káwọn bàbá yẹn ṣe tí wọ́n ṣe pé àwọn fúnra ara àwọn táwọn bá ti ṣe nǹkan tó yẹ ká ṣe fáwọn. Àwọn fúnra ara àwọn máa wọnú gbà àwọn lọ máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn náà lè mọ̀ lọ́rùn kó tó ti pé wọ́n wọlé wá ká wọn mọ́. Àwọn ọmọ yìí náà lọ́gbọ́n lórí. Wọ́n ní ọgbọ́n lórí. Àwọn náà mọ gbogbo bó ṣe ń lọ. Wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Iṣẹ́ takuntakun mò ń gbọ́ ohun yín ta wálẹ̀. Ẹ ṣeun bàbá mi. Àmì àṣẹ bàbá mi Felix ẹ ṣé. Àwọn ọmọ yìí ti ṣe tán inú dẹ̀ ń bí wọn. Báwo làwa fúnra wa ṣe fẹ́ ràn wá lọ́wọ́ torí gbogbo wa ń pariwo ìdáàbòbò ó yá àsìkò ti wá tó. Ṣé rí tí a bá ní kinní yìí kò ní kan àwa káwa má rò pé torí pa wà ní ìlú òyìnbó a wà lókè òkun ṣe bá lẹ́bí síbẹ̀ àwọn ọmọ wa wà ń bẹ̀ àwọn ìyá wà ń bẹ̀ bàbá wà ń bẹ̀ ẹbí wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ wà ń bẹ̀ a ní àwọn èèyàn síbẹ̀ ẹ má jẹ́ ká máa rò wípé táwọn bàbá yẹn ò bá ti ṣe káwọn náà má ṣe irọ́ àwọn ọmọ yẹn sunkún wọ́n fẹ́ jáde àmọ́ kò sí ìrànlọ́wọ́ fún wọn
ẹ ṣeun bàbá mi kò sí ìrànlọ́wọ́ fún àwa náà ládẹ lè ràn wọ́n lọ́wọ́ lóòótọ́ àwa náà à ní púpọ̀ àmọ́ ìwọ̀nba tá a ní ẹ jẹ́ káwa náà ká tiẹ̀ ṣìṣe wípé pé àsìkò ti tó pé no àwa náà a lè support yín pé àwa náà a lè support yín kíní yìí kíní gbogbo wa ní kò ṣe kíní ẹnìkan. ẹ ṣé bàbá mi kò kí ń ṣe kíní ẹnìkan kíní gbogbo wa ní ìrànlọ́wọ́ wa ni wọ́n nílò ọlá ń pariwo pé yẹn October 1st wọ́n ní yálà ya October 1st àwọn tí mo send voice record yẹn sí wà lára wa ń bí wọ́n lè máa testify sí but mi ò lè play ẹ̀ lórí bí wọ́n náà sọ̀rọ̀ lórí October 1st ó ní kí ni ìyálà ya àwọn October 1st ó láwa máa tú síta máa jáde wọn ò bí ìyá wọn re bẹ́ẹ̀ ni wọ́n ní wọn ò bí wọn re àwọn máa tú síta wọn máa jáde. ẹ ṣeun bàbá mi àrólé báwọn máa jáde pé àwọn ìrànlọ́wọ́ wa làwọn nílò bá ṣe máa ràn wọ́n lọ́wọ́ ọláwọn ò kọ̀ kó jẹ́ wípé bóyá ojú kan làwọn ti máa ṣe tèrò dẹ̀ máa pọ̀ bí báyìí táwọn dẹ̀ máa ṣiṣẹ́ lórí security tí ó dẹ̀ sẹ́ni ẹnì kọ́kọ́ tó máa kú. A lot of us want to go and join them to this question of ààrẹ lókè òkun. bẹ́ẹ̀ ni bàbá mi gbogbo wa ní tá bá gbalẹ̀ Oòduà àtọ́tílẹ̀ Oòduà bá da ṣé gbogbo akọ́ la máa lọ lé ni gbogbo wa la máa lọ sílé náà ebi torí pé lè ò dá la ṣe sá kúrò nílé ẹ sọ fún mi ṣé tílé bá da tílé rọrùn fún wa kí nílùú òyìnbó wà fún èbó yẹ ká wá síbí ká ní àfẹ́ wá ṣọlódé àbáfẹ́ wá gbádùn àfẹ́ wá ṣe kinní kan ni ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ tí a ò lè ṣe nílé ní ilẹ̀ wa la wá ń ṣe nílùú òyìnbó a dẹ̀ sọ pé àwa bí à ń gbádùn irú gbádùn wo nìyẹn ẹ sọ fún mi. Long time bàbá mi mèyọ ẹ káàbọ̀ ẹ rọra sà irú ìgbádùn wo nìyẹn ṣé ìgbádùn ni wọ́n ń pè yẹn ìgbádùn kọ́ tó gbogbo wọn ni wọ́n ti mọ bó ṣe ń lọ ẹ jọ̀ọ́ gbogbo wa la lẹ́bí nílé tá a bá ti ń pelé ẹ jẹ́ ká máa sọ fún wọn pé kí wọ́n má máa gun ọ̀kadà mọ́ ọ̀kadà pé kí wọ́n má máa gùn mọ́. ẹ ṣeun bàbá mi ẹ jẹ́ kí gbogbo wa máa pariwo fún gbogbo àwọn ọ̀rẹ́ wa gbogbo àwọn ẹbí wa nílé pé ẹ má máa gun ọ̀kadà mọ́ àwọn ọ̀kadà tẹ́ bá máa gun ẹ kó jẹ́ ọ̀kadà títí wa ọ̀kadà àwọn ọmọ ilẹ̀ Oòduà ọ̀kadà àwọn ọmọ Yorùbá tẹ́ bá fẹ́ gun ọ̀kadà ẹ má tiẹ̀ sọ òyìnbó ẹ sọ Yorùbá sí ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbé mi dé Ṣàngó ẹni tó bá ti níyà òun ò gbọ́ nǹkan tẹ́ sọ ẹ sún síwájú ẹ ṣé bàbá mi. I will be home before October 1st. Ẹ ṣeun bàbá mi Olú. Ẹ sún síwájú. Ẹni tó bá ti sọ wípé òun ò gbọ́ nǹkan tẹ́ sọ, ẹ sún síwájú ẹ tẹ̀lé elédè yín. Torí ẹ mọ̀ ipá wa fúnra wa gan tí a ò bá gun ọ̀kadà wọn mọ́, tá a gun mọ́rú àwọn mọ́. Àwọn gbọ́ àròyé pé ó dàbí àwọn pípù yìí náà, àwọn náà ti ń gẹ̀ẹ́tì àwọn. Wọ́n máa fẹ́ súnra kì díẹ̀. But báwo la ṣe fẹ́ sọ fáwọn èèyàn wa tí wọ́n fẹ́ gbọ́ ìwọ̀nba táwa lè ṣe náà láti ń ṣe yìí àṣà ní sọ ipa fẹ́ fò lọ sí Nàìjíríà ká lọ máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan pé ká fò lọ sí Nàìjíríà pé a fẹ́ lọ ẹ̀yin èèyàn wa ẹ má gọ̀kadà mọ́ báwa ṣe lè ràn wọ́n lọ́wọ́ òun làwa ti ń ṣe yìí ẹ jọ̀ọ́ gbà wá tá a bá wà nílẹ̀ Oòduà tá a wà ní orílẹ̀-èdè ilẹ̀ Oòduà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa sọ fáwọn èèyàn wa pé kí wọ́n má máa gun ọ̀kadà àti mọ́ra àwọn Fúlàní àti Haúsá mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa kéde ẹ jẹ́ á máa kéde ká ní bí nǹkan tí ó jẹ́ wípé àwọn ọba wa wọ́n ń dá wa lóhùn ni ṣebí nǹkan tó yẹ káwọn ọba wa ṣe nìyẹn kí wọ́n rán ẹ ṣeun bàbá mi láyé ìgbà yẹn tó jẹ́ pé tí ẹni tí bá ti fẹ́ ṣẹlẹ̀ ní ibì kan tí wọ́n máa ráwọn èèyàn jáde tí wọ́n máa pariwo wọ́n á lọ sọ́jà wọ́n á lọ sójúlé tí wọ́n máa pariwo kéde o gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ má gun ọ̀kadà mọ́ o ṣe bóyá káwọn náà ràn wá lọ́wọ́ tí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe bọ́ wọn ò ní ṣe ẹ ò ní rí wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ a wá sọ pé à ń dúró dè wọ́n ẹ má jà dúró dè wọ́n ẹ jọ̀ọ́ àwọn ọmọ tí wọ́n ti ṣetán yìí ní ká wo bá a ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́ tí wọ́n á fi dáàbò bo àwọn ará ìlú ẹ jọ̀ọ́. Àròlé àkókò
ẹ ṣeun bàbá mi. àwọn ọmọ tí wọ́n ti ṣe tán yẹn jẹ́ ká wá pé báwo la ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́. That should be the work of Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn lẹ́pẹ́ lẹ́ẹ̀fílẹ̀ lálẹ́ gàràgà. Àmọ̀tẹ́kùn ẹ̀yin ò gbọ́ ohun tó ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn ni. Kódà àwọn ọdẹ ń bínú. Bàbá mi ṣe rọrọ àwọn Àmọ̀tẹ́kùn yìí, àwọn ọdẹ ń bínú. Àwọn kan ní wọ́n ti gbàbọ̀dè, àwọn kan ní wọn ò gbàbọ̀dè. Ṣebí nǹkan tó yẹ káwọn ọdẹ náà kí wọ́n darapọ̀ mọ́ wọn ni. Àmọ́ torí pé àwọn ọdẹ rí wípé ó ti fẹ́ ní ọwọ́ ìjọba nú, wọn ò dẹ̀ fẹ́. Àwọn ọdẹ fà sẹ́yìn, ọ́ làwọn ò ṣe. Bẹ́ẹ̀ ni bàbá mi Olú. Àwọn ọdẹ ń bínú. Ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn tẹ́sán yẹn, ọ̀rọ̀ ṣì wà ń bẹ ògidì ni o. Àfi kí àwọn kan tí wọ́n ń dúró kọ́lọ̀ jẹ́ kí bí wọ́n ṣe dúró pé àwọn ò lè fi sábẹ́ ìjọba, kọ́lọ̀ jẹ́ kí àmì elédì ò lè di bí. Ìyá mi ẹ ṣeun jàre, ẹ má bínú. Ẹ ṣeun. Àwọn ọdẹ ń bínú. Kódà mo sì bá kan lára àwọn ọdẹ sọ̀rọ̀ ní ìjẹta. Wọ́n ní àwọn ti ṣe tán pé kí ni iṣẹ́ àwọn, ṣebí iṣẹ́ ọdẹ làwọn. Nígbà táwọn èèyàn bá wà nínú oko, kí ló dé táwọn ọdẹ tí wọn ò lè jáde síta. Àbọ̀ ọdẹ, àwọn ọdẹ yẹn sọ fún mi pé tá a bá fẹ́ èèyàn 1000, ó ní wọ́n wà nílẹ̀ tí wọ́n dẹ̀ máa jáde. Ó ní àmọ́ àlówó lọ́wọ́ ọdẹ ni wà. Àlówó lọ́wọ́. Ó ní ká wá jọyìn Àmọ̀tẹ́kùn, adẹ̀rí pé Àmọ̀tẹ́kùn ó ti òṣèlú bọ̀. A ò dẹ̀ fẹ́ ṣe, a ò ṣe, ẹ ràn wá lọ́wọ́. Mo ní bàbá mi ẹ má wọrí, mo máa ké gbàǹjarà fáwọn àwọn ọmọ Oòduà. Ọ̀nà tá a bá máa gbé gbà. Àwọn ọdẹ gan bínú. Àwọn mọ̀ pé tí wọ́n bá mú gbogbo àwọn ọdẹ ní gbogbo stéètì, tí wọ́n bá pa gbogbo wọn pọ̀, tí wọ́n lọ kó gbogbo wọn sínú Àmọ̀tẹ́kùn, ìdáàbòbò ti wà fún ilẹ̀ wa. Àmọ́ a ò mọ ibi táwọn Àmọ̀tẹ́kùn dúró sí. Àwọn bàbá yẹn dẹ̀ láwọn ò lè darapọ̀ mọ́ wọn tó bá ti jẹ́ wípé olóṣèlú ni. Àwọn ò fẹ́ nǹkan tó máa pa àwọn àti Nàìjíríà pọ̀. Ó ti sú àwọn gan. Ó ti sú wọn. Ó ti sú wọn. Ẹ jọ̀ọ́, àwa tí a bá mọ̀ wípé a lè ran àwọn èèyàn wa lọ́wọ́, àwọn èèyàn ti wà ńlẹ̀ láti fẹ́ jáde síta. Kódà kó jẹ́ àwọn èèyàn yẹn gan nìkan ni lórí October 1st tá à ń pariwo. They are ready. But àṣà lè ní kó jáde síta just like that. Gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe, owó ló fi máa ṣe. That is the problem. Àmọ̀tẹ́kùn should stand alone. Bẹ́ẹ̀ ni o ìyá mi, ohun tá à ń dojúkọ nìyẹn olórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. But àdúrà tèmi ni wípé àwọn bàbá tí wọ́n sì ṣe òótọ́ lórí Àmọ̀tẹ́kùn kí wọ́n sì dúró lórí ọ̀rọ̀ wọn pé rárá o, àwọn ò fi sẹ́nu ìjọba. Òun ni nǹkan tá a sì ń dúró dè o. Àwọn ọdẹ ti fà sẹ́yìn, ọ́ làwọn ò darapọ̀ mọ́ wọn. Àwọn ọdẹ wọ́n ti fà sẹ́yìn o. Àwọn ọdẹ làwọn ò darapọ̀ mọ́ wọn pé àwọn ò ṣe. Pé torí anything tó bá ti lọ́wọ́ ìjọba nú àwọn ò ṣe. Ó ní ilẹ̀ Oòduà làwọn fẹ́ jà fún. Àwọn bàbá yìí ní tẹ́mi àwọn gan bá máa bọ́ sí. Mo lẹ́mi yóò tiẹ̀ ní bọ́ sí bàbá mi. Ẹ̀mí yóò ní bọ́ sí. Ó láwọn kàn tiẹ̀ fi sọ̀rọ̀ ni. Pé tẹ́mi àwọn bá tiẹ̀ máa bọ́ sí àwọn àmọ̀ nǹkan táwọn fẹ́ kú lé lórí. Pé àwọn ọmọ ìyá àwọn òun làwọn kú fún, kò ń ṣe Nàìjíríà. So ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko, ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ láti ṣe ìdáàbòbò fún àwọn èèyàn wa. Ìdáàbòbò ṣe pàtàkì, ó ṣe kókó, ó ṣe kókó. Ó wù gbogbo wa, ẹ rí pé gbogbo wa ló wù wá pé October 1st kí gbogbo wa jáde. Ó dẹ̀ wù àwọn ọmọ wa náà kí wọ́n jáde. Àmọ́ ṣá máa wá ní kó jáde.